Good morning, ẹ káàárọ̀, ẹ kú ojúmọ́ rẹ. Yeah, ẹ má máa ń dojú mi o, mo kún kinní sójú ní Shelley. So, ẹ káàárọ̀ ẹ̀yin fún mi. Mo ní ká sọ nǹkan kan tí mo rí. Ó dẹ̀ ní ọ̀n mẹ́ta àbí mẹ́rin tí mo fẹ́ address. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí, ẹ mọ̀ mí, tí n bá ní nǹkan kan sọ, but mo ti ríbi tọ́rọ̀ yẹn ń tàn lọ. Social ẹ̀yin èèyàn wa mama sita ó ti call out Lizzy Anjorin nínú fọ́nrán tí ẹ̀ ń wò yìí. Ẹ̀yin tèmi, ó pe Lizzy Anjorin, ó pè síta ni ò bí ọmọ ọjọ́ mẹ́jọ, ó pè síta. Ẹ̀yin tèmi, ẹ gbìyànjú láti wo fọ́nrán yìí láti bẹ̀rẹ̀ títí dé ìparí torí wípé ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀. Ó yá, ẹ jẹ́ ká gbádùn rẹ̀. media dèrè ọgbà wèrè ni ìwọ tó o bá tí ì mọ̀ kó lọ mọ̀. Everybody tó wà lórí social media tó bá wà lórí social media, when you continue existing ó máa padà di wèrè bí àwọn tó kù ni. Is the best thing for you is just to know when to just let it go. Torí ẹ̀ làwọn ò ṣe ní mental health issue àti pẹ́ńbì bàbọ̀ àwọn when to fire àwọn when to back down. Mo ń sọ fún ẹ for your own mental health issue, be careful nǹkan tó ń ṣe níbẹ̀ because everything tó bá ṣe lórí bí ó máa affect ẹ o. Now ẹ jẹ́ kí n break it down fún yín mú bọ̀. Social media yìí ilé ọgbọ́n ni ìwọ tó bá wá fẹ́ gbọ́n ẹ̀ bóyá wàá lọ yá ọgbọ́n, you understand, but with the little táwa ti rí lórí social media yìí a máa share pẹ̀lú yín. So ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ ní ìjẹta, ṣe rí ẹ̀yin èèyàn especially ẹ̀yin èèyàn tẹ́ ẹ̀ ní làákàyè lẹ́pọ̀ jù lórí social media because I don't know the views about àwọn kan lo ms bag, àwọn kan lo Birkins, àwọn olórí burúkú most of yín yìí ẹ̀ tí ìrabọ́ báàgì gan tó ń tàn Balógun ẹ̀ ń gbé ẹnu yín sọ̀rọ̀ àwọn olówó. Ṣé rí gbogbo àwọn orúkọ bẹ́ẹ̀ yẹn ẹ̀yin tí ẹ̀ tí ì mọ inú ilé ayé lẹ máa argue lẹ máa ń pariwo. Àwọn tó ra báàgì tó bá ń wọ̀n kọ́ra designers bag problem tiwọn nìyẹn, bó ń wọ̀n kọ́ra copy wàhálà ilé ayé tiwọn nìyẹn, bó ń wọ̀n kọ́ra love up àbí kílẹ̀ tún pè wàhálà ṣòro ni ẹ̀yin lẹ fẹ́ kọ́ rí yín. And I believe somebody that bought something ó rà fún ara ẹ̀ ni why tí ẹ̀yin tó ló ṣì yín mínú yín ẹ̀ tí ìsanwó ilé ẹ̀ tí ìsanwó ṣọ́ọ̀bù ẹ jẹ gbèsè inú gbèsè lẹ ti ń live mínú yín ẹ̀ tí ẹ̀ mọ nǹkan tó ń san pa you want to put your mouth ẹ ṣe kí mọ̀ wọn ara yín. Ṣé ríru àwa yìí sì ká gbẹnu sí because all those things are rubbish to me. Ẹni tó ra Birkin bag ó rà fúnra ẹ̀ ní ṣọ́ máa pín kan yín ni ó jẹ́ fake kò fẹ́ jẹ́ fake wàhálà tí ẹ ní. Ṣé rí there are some things tó yẹ kó máa jẹ́ priority most of you. Gbogbo àwọn orúkọ bẹ́ẹ̀ yẹn tí gbogbo yín ń pariwo kò ní second value ní Nàìjíríà yìí. Bóyá tó bá máa ta padà wọ́n lè wá lọ tà nílùú òyìnbó ìyẹn tó bá jẹ́ original. So nǹkan tí ò bá ti ní second value nílùú tá a wà ní òṣù ọ̀pọ̀ yẹ kó jẹ́ business gbogbo yín. Ó yẹ kẹ́ máa ṣe èyí tó ń mówó wá fún yín ni. Mo gbé báàgì Ìdúmọ̀tà, ìwọ gbé báàgì Amẹ́ríkà, ìwọ gbé báàgì London, owó kọ́ la jọ máa kó sínú ẹ̀ ní kí ni fuse about tí gbogbo yín ẹ̀ tí ẹ̀ ní nǹkan tẹ̀ ń forí rò ìmí inú yín ẹ̀ ní business tó worth 2 million naira ẹ̀ bá wọn dá sọ̀rọ̀ tí ó kàn ẹ̀ máa kọ́mẹ̀ntì èyí táyé yín ti bàjẹ́ ẹ máa rúgbó sí ẹ fèsì ilé ayé yín ẹ ní nǹkan tó mówó wá. Ṣé mi wá gbogbo àwọn pàpáyà wọn ti rí tajé ṣe ṣebí ìṣòro ilé ayé ti tàwọn yẹn ni nǹkan tó bá wọn lọ ń ṣò ẹ ignore kẹ let go fake ni fake kọ ẹ ignore kẹ let go ẹ lọ fèsì ayé yín níbi tó ti kàn ṣe rírú èmi kí n máa bá wọn dá sí abẹ́rẹ́ àwọn ọlọ́gbọ́n èèyàn kó máa bá wọn dá sí tó jẹ́ motivational talk tó ní nǹkan tó ń forí wọn rò ìyẹn òkun àwa nílẹ̀ yìí because nǹkan tó bá wà Nàìjíríà kò sí kọ ìmínú yóò gbọ́ Birkins rí ẹ gbọ́ Hermes rí ẹ gbọ́ Louis Vuitton rí ẹ gbọ́ Gucci rí ẹ gbọ́ Versace rí ẹ gbọ́ most of àwọn designers bag yìí rí torí wọ́n ti gbé wá sí online sí ẹ fẹ́ deep ẹnu yín sí. Most of you are just nuisance. It's not everything lẹ máa jẹ́ kó viral and Kẹ́mi tó wá explain I believe that mo self worth ẹni Kẹ́mi because you don't need to explain to anybody. Mo kàn rí gbogbo yín tẹ bọ́tà because I don't know nǹkan tẹ́ ń try láti prove. Ẹ wá ń explain ẹ wá ń show receipt ó dà pé yín gan mọ kíláàsì yín ẹ try láti you know when you are classy nǹkan tó mọ̀ pé o tó show need láti wá explain for anybody.
You don't need to explain to anybody. Oh, believe oh, believe ẹ ti gbé síbẹ̀, wọ́n ti kọ yí ẹ̀ sí. Ẹni tó bá wù kó jẹ́, ẹni tó bá wù kó ní fake ni, you know what you are worth. Kílẹ̀ ẹjọ́, kílẹ̀ ariwo, kílẹ̀ try láti. You see, explain yẹn gan is like wípé ń try láti ṣàlàyé. Ṣé ọmọ máa bá yín ṣàlàyé? Ṣadé ọkọ máa bá yín ṣàlàyé. Àwọn tó ní Erika di bíìrì kó wá ṣàlàyé iye tó ra bag. N tó máa ń sún mi pẹ̀lú ẹ̀yin èèyàn nìyẹn, kí lẹ̀ ń ṣàlàyé, what is the ṣàlàyé for? We'll avoid you all to ṣàlàyé sometimes because ẹ need láti ṣàlàyé for anybody. O tó bẹ́ẹ̀ o mọ nǹkan tó what, o mọ nǹkan tó so ẹni tí ò what ẹ tó what nǹkan kan ó wá ń béèrè lọ́wọ́ yín, wọ́n ń tà ní Ìdúmọ̀tà iye báyìí ni ó fẹ́ fi báàgì Ìdúmọ̀tà with báàgì parí. Copy wà now. Most of àwọn báàgì ṣebí ká ti kó owó sí, ká ti kó nǹkan sí, ká ti kó fóònù sí. Èmi ò hype báàgì, all those kind thing bàtà báàgì designer no be my own thing. Mi ò lè fowó mi rà, so kò kí n jo èmi lójú. Tó bá fún mi gan mi ò lè gbé because báwo mo ṣe máa gbé báàgì $30,000 tí mi ò ní $100 million tí mo fẹ́ kó síbẹ̀ kò make any sense. Ẹ̀yin tẹ́ ń wá validation àtàwọn tó ń boss online tó ń jẹ́ kó máa sọ fún yín wípé fake ẹ̀yin náà wá ń rojọ́, ẹ̀yin gan ni mo rí blame. When you are big, you are big. When you are worth it, you are worth it. Ẹyẹ máa ṣàlàyé, let it go. Kẹ́mi mo tún rí ẹ ó kàn like I don't understand Kemzy. Mo ní láti address ẹ because you don't know your self-worth anymore. Tó bá for the fact that pé òun bá àwọn èèyàn tó kéré sí àbí tó drop sí ẹ, o ti ń bá wọn ṣe ó fẹ́ mọ self-worth ẹ mọ́. Now mo rí wo àti Abobi tẹni issue. Fine, Abobi na content creator. Sometimes I listen kankan, she fit know me now, she feel me now. Understand? But the only thing tí mo feel wípé ó ti ṣe ń bẹ̀ yẹn. Kemzy bó ṣe ń take ọ̀rọ̀ yẹn, má take ẹ lọ fà. So bá wà lórí social media space, tó bá mọ̀ nǹkan tó tó, because people wey know you know say okay, Kemi na real estate girl, kìnìkan ó wà okay lọ́wọ́ rẹ̀. Why you dey I no like wetin you do. Kan tó gbé mi bọ́ta nìyẹn, ó tún wá bọ́ta, ó ti sọ tinú ẹ pé ó sọ wípé àkóyẹ kó wà ní setting yẹn. Okay, mo ti gbọ́ pé yẹ kí n wà ní setting yẹn, setting bó ló yẹ kí n wọ̀. Ṣé wọ̀ ọmọ ẹni tó yẹ kó wà pẹ̀lú ni? Ṣé wọ̀ why you dey vex? Why you like ṣé ó ń tẹ́ lára ni? Nǹkan tí mo sọ nìyẹn wípé why you wan make social media validate you when you sef know say àwọn mi wá gbogbo yín, àwọn ọmọ ẹni, àwọn àbúrò ẹni, àwọn ẹ ti pẹ́ ó nídìí láti ṣàlàyé. Okay, ẹnujọ́ mẹ́ta ìtàwọn èèyàn kan kígbe èmi tó máa ń bú lójoojúmọ́ sórí ké máa dáwọn èèyàn lò okay ó lè ní mo ti gbọ́ mo jalè lọ para ẹ ó wà lẹ́wọ̀n ẹ̀wọ̀n ni mo wà báyìí tí mo ti ń brown lọ para ẹ ó lè ní aṣẹ́wó ni why I go answer you. Nígbà tí mo mọ̀ pé mo orí kí n dá anybody ló fúrú ẹ̀ rí màá bọ́ta màá fi ẹ́ pa màá lọ ni because people wey know me ìtajọ́ ń sùn ìtajọ́ ń jí wọ́n mọ̀ pé ilé mi ni mo wà. Àwọn tó ń bá mi sọ̀rọ̀ mọ̀ pé wọ́n ń bá mi sọ̀rọ̀. Àwọn tó mọ̀ fún lówó mọ̀ wípé olóṣìlẹ́ni yìí o kò jẹ́ kò sì jẹ́ kó pọ̀ ọ̀bọ̀ tòun náà tún fúnyàn ó wà òkè láyé rẹ̀. Why tí mo ṣe ní ìdìwèrè kan kó validate mi? N tó bá wùn ẹ́ ló lè sọ, anybody can talk. You be big girl Kemi. Má bẹ anybody takùrọ̀sọ social media, let it go. Okay, ó wá sọ nìyẹn Abobi ti wá apologize. Ó ti mọ̀ lẹ́rọ̀, ó ti sọ tinú ẹ̀ fine and I like wetin Abobi do. Ó ti bẹ̀ let it go. Ó ti realize ẹ nìyẹn. Má máa sọ di ọ̀rọ̀. Tó bá ti sọ di ọ̀rọ̀, ẹni tí ò yẹ kó wá ẹnu ọ̀rọ̀ sí ẹ lára máa padà wá ẹnu ọ̀rọ̀ sí ẹ lára. And we know social media, ẹni tí ò tó ẹ máa fẹ́ fi ẹ wash. Let it go Kemzy. Forget here. Meanwhile, Abobi tó no share nǹkan tí Lima ṣe ó ti ju nǹkan tí Abobi ṣe lọ. Tàbá ní ká túnlẹ̀ ká tàṣà. Okay, ọmọ ẹni Lima àbúrò ẹni ó lè support ẹ ìyẹn ti lọ. Lima ṣépè fún tóun àti Abobi bá wà nínú category Abobi òun ṣẹgbẹ́ ẹ̀yin ti ṣe èyí tó ju bẹ́ẹ̀ lọ, let it slide. Okay, Misty ó wá bọ́ta ó wá sọ wípé èèyàn dáadáa ni Bobby àbúrò dáadáa ni ẹ. Why you dey vex Kemi? Kí ló ń ṣe ẹ́? Ó ti fẹ́ máa sọ kíní ìdí kíní, ó máa padà di pé ẹni tí ò yẹ kó bú ẹ wọ́n máa tọ̀. Let it go. Mi fẹ́ sọ̀rọ̀ ju bẹ́ẹ̀ yẹn lọ. Wọ́n dá sáà jákọ̀rọ̀ yìí lọ, ó mọ nǹkan tó tó mọ nǹkan tó what. Àgbà tó lómi nínú òun pariwo, ó need validation kó tó mọ nǹkan tó tó náà. Ó níjà pẹ̀lú Misty kí ló mí pé tó bá drag ẹ̀ ṣó sọ̀rọ̀ jẹnu ẹ lọ ṣó bú ẹ ni. Misty ọmọ kékeré ni sí ẹ náà, ó jù ú lọ jẹ́ kó lọ bẹ́ẹ̀.
gbàgbé ẹ̀ má jẹ́ káwọn èèyàn máa sọ wá so you get brand wey you dey protect o ti ń sọ̀rọ̀ jù let it go me I no like pé kí ọ̀rọ̀ máa lọ fà ó yẹ jẹ́ kó lọ understand ẹ̀yin náà ti ṣe ti ń padà ẹ jẹ́ kọ́rọ̀ yẹn lọ ká mú nǹkan míì ṣe tún bá mi síjà kí ló sọ ń bẹ̀ èèyàn àbọ́bí lè jẹ́yàn dáadáa sí òun lè jẹ́yàn dáadáa sí wọ́n náà ẹ gbàgbé ẹ jẹ́ kó lọ náà ó wá di pé everybody máa tẹnu bọ́ sí yìí wọ́n á di pé wọ́n drag ẹ̀ gbàgbé ẹ̀ Kemzy let it go ṣó ti gbọ́ ò need validation you know.